Africa Content TV. Àlàáfíà ẹgbẹ́gbẹ́gbẹ́ ayọ̀ àgbẹ̀ká ìrẹ̀lẹ̀ àtúntò àbá àwọn ìlànà pẹ́pẹ́ àti àwọn bí àtàtà alága ọmọọba àbúrá pátápátá ẹ̀ẹ́dì ṣubú dánú ọ̀la gbogbo ìpátá pàwọ́ sí ẹni kẹtọ́ wá ẹni mọ́rọ̀ níjọ yóò ojú lọ́rọ̀ bàbọ̀. ọdún ìwé tó parí ojú rírà wọ́n bẹ̀rẹ̀ káàrí mọ́ gbogbo ibi tó bẹ nínú dìsẹ́mbà kó bá ṣe fẹ́ ní gbọ́ngàn nínú yíyí gbogbo eré tó bẹ nínú dìsẹ́mbà yìí kó tó bẹ̀ fún ilé okúnlé lọ́dọọdọ ní àlàáfíà ní ọtúnra ẹ̀yẹ́ mọ́ ọgbà ọkùnrin. ẹni ká àpapọ̀ aláàbíjì jíwá. Ó ṣe báwọn ṣọ́ọ̀bù iye òkúnlẹ̀ bá a sí mọ́ aláàbí náà ní. Ọ̀nà dúdú ọ̀nà òbí ìṣẹ́pà jíwọ́.